Africa Content TV. Sati Omara Mọ́sálásí 100,000 naira. Tàwọn àfà 100 naira. Bàbá Azeez Bukoye 100 fún mọ́sálásí 100 fáwọn àfà. Àwọn ẹ̀ka ìyàlódò tí mọ́sálásí ni. Kàkàrọ́wọ́ máa ìkàlámì ọ̀fẹ́. Àsàlátù bẹ́ sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí bẹ̀rẹ̀ yóò bí làṣẹ. Sàwá ẹ̀hàn. Lọ́kọ̀ bá yà sí bàbá wa jẹ́rọ wa fún NRTW Kwara State 100,000. Bàbá wa gbà Bọ́lá Mùsàmọ́lò Ghana 100,000. Bàbá wa AGF wọ́n ní owó àdúrà 500,000 naira. Owó mọ́sálásí 500,000 naira. Sàwá fi sọ̀báyé àfẹ́rọ̀wáhé. Bàbá Prince Abdulateef Fagbemi. Aláìka bí máa sòrò máa dáwà máa ń. Lèkè látàmdàmánà alàlejò náà hè. Kúrẹ́ àgẹ̀rí. Fàkà máa ń sọ̀rọ̀ bí nájìlẹ̀ òkòkì. Kúrẹ́ àgẹ̀rí. Ẹ bá ń sí kiri àrò tó ti ń dàpọ̀ bẹ́ẹ̀ máa rí. Ẹ já sí kalẹ̀ báwọn. Bàbá Kúrẹ́ àgẹ̀rí. Èló náà fọ mọ́sálásí. Ẹ bọ̀ ẹ bá lẹ́yìn wá. Bàbá ní ẹ máa bọ̀. Ọjọ́ lọ. Ọjọ́ ń lọ. Akí Waziri Gẹ̀rí. Waziri Gẹ̀rí. Akí púpọ̀. Bàbá kì í. Amúra àti sọ àdúrà ọ̀rọ̀ náà lẹ́dẹ̀ o. Ṣàkíyà. Bàbá Kúrẹ́ Gẹ̀rí. Kúrẹ́ Gẹ̀rí. Wọ́n Ọ̀fà Central Mosque. Central Mosque. 250,000 naira. Owó àdúrà àwọn àfà gbà 250,000 250. Owó jẹ bẹ̀rẹ̀ sẹ́sìrò. Bàbá Prince Oye ṣe owó àdúrà 50,000. Owó mọ́sálásí bàbá gbàdá ní 50,000. Ṣàkíyà ọ̀bí àmàlì ìbáhí. Tani Tùràkì Gẹ̀rí rẹ wá. Owó mọ́sálásí Bọ́lájí Abọ́síbí. Àkọ́dé ha. Sàmán ẹsẹ̀. Wàkàndàrọ̀ àmàríyá. Gọ́fúnà ẹ̀gbọ́n wọ́n sọ fún mi wọ́n ní owó Central Mosque Central Mosque. 5 million naira. Allahu Akbar. Sọ́kọ́dọ̀ tó mi. Allahu Akbar. Owó Central Mosque 5 million naira. Allahu Akbar. Ọlọ́jọ́ òde lọ́dọ̀ ọlọ́mọdé ó parẹ́. Àmín. Láti wọ́n family owó àdúrà. Owó àdúrà. Wọ́n ti fi lélẹ̀. Ẹlọ́dọ̀ Waziri Gẹ̀rí Arábíà máa bọ̀. Ẹ máa bọ̀. Mílíọ̀nù mélòó fún mọ́sálásí, mílíọ̀nù mélòó fún àwọn àfà. Ṣé àbásìkò yìí náà là ń kọ? Fàkọ́dé ha. Wàkàndàrọ̀ àmàrí. Ọjọ́ lọ fẹ́ rábà náà nìyẹn o. Wàkàmùtà ìbá. Káńsù fẹ́ràn pẹ̀lú mufti wọ̀nyí. Ti mọ́sálásí àti ti àfà. Kò sí káàsì tó wọlé mọ́. Kò sí mi. Owó Central Mosque ó lé ní 30 million tí mo gbà. Bẹ́ẹ̀ni. Ó yá lọ jòkó. Bàbá ní ká lọ jókòó. Bàbá ní ká lọ jókòó. Torí àwọn àlejò jòkó báyìí. Torí àwọn àlejò jókòó báyìí. Wọ́n mú ti dìyà. Àwọn ti nìyàn. Ó yẹ ìyàsẹ́ àtọ́bíbí. Bàbá ní ká Èyí yà. pọ̀ Amẹ́ríkà yóò yà ní sọ fún ọ. Bàbá ní Lẹ́yìn ká sẹ́yìn yà. kìí sẹ́yìn yà yà. Bàbá ní ká lọ jókòó. Bàbá ní ká lọ jókòó. Ká lọ jókòó. Yà sí. Àsàlátù lè ṣe Ọlọ́run. Bàbá ní ká lọ jókòó. Ajáde sídà. Ajáde sí àwọn mufti dà. Ó yà máa dà kálẹ̀ kó wá dà kálẹ̀. Àgbà. Ajáde sí ọ̀dà. Ajáde sí dàsẹ́. Bàbá Nasi bàbá Mufti.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك ويريد أن يقتلوك فإذا سبق الله والذي أيدك بنصره
Thank you.